ní kí gbogbo ẹ̀ ò yẹ, gbogbo ẹ̀ ló dàrú àbí kí lorúkọ ọkọ ẹ̀? Kábíò. Ṣé mùsùlùmí ni ẹ ni? Mùsùlùmí. Ṣé mùsùlùmí ni ìwọ? Are you a Muslim or Christian? I'm a Christian. A Christian, but you got married to a what? To a Muslim. Eh? Ọmọ ìlú wo ni ọkọ ẹ̀? Ọmọ Ìgbìrà ni. Ọmọ? Ìgbìrà, Kogi. Ọmọ Kogi, Ìgbìrà ni. Ṣé bàbá àti ìyá rẹ̀ ńkọ́? Kogi ni wọ́n, Ìgbìrà ni wọ́n. Wọ́n wà ń bẹ̀ báyìí? Àbọ̀ wà ń bàdàn? Bàbá ẹ̀ wà ń bàdàn kí wọ́n wá lè pè. Ṣé o mọ nọ́mbà bàbá ẹ̀? Ṣé o mọ nọ́mbà ọkọ ẹ̀? Tó ń lò tẹ́lẹ̀. 35410140. 31 kò tí ì kọ́lẹ̀. Ọmọ rí ọkọ tó kọ ọjọ́ sílẹ̀ náà jọ. Repeat it again. 35410140 ló ń lò tẹ́lẹ̀. 35 410140. 0140 082 àbí? Kí ló porúkọ ẹ̀? Kábíò Salam. Kábíò Salam Kábíò Salam. lórúkọ ẹ̀. Ibi tí ọmọ ẹ wà wò mọ bẹ̀? Mi mọ̀ bẹ̀ bí àwọn tí máa lọ wọ́n máa ń takò mí sí máa ní mo fẹ́ gbé e. Wọ́n máa ń takò ẹ́. Wọ́n máa ń takò mí. Kábíò Salam iṣẹ́ wo ló ń ṣe? Wọ́n ṣe ọ̀kadà nígbà tí mo mọ̀. Ọ̀kadà lọ́kọ rẹ̀ ń ṣe? Bẹ́ẹ̀ ni, nígbà tí mo mọ̀. Ìgbà tó wá tẹ ṣègbéyàwó tán kọ́ tó sì ń ṣe ọ̀kadà? Nígbà tá a ṣègbéyàwó tán pẹ̀lú àwọn ẹ̀wọ̀n ìwà ẹ̀ mo máa ń stress ara mi káàkiri. Mi ò lọ ṣiṣẹ́ kí n ṣiṣẹ́ kí n lọ school kí n owó ká jẹun ká sinmi ká ṣe gbogbo ẹ̀. Ìgbà tó kọ̀ yà níjọ́ kan ṣá níjọ́ kan ń bì. Bí àwọn sì máa ń ra oúnjẹ tí wọ́n ṣe gbogbo ẹ̀ lé gbogbo ẹ̀ ìwà ló máa ń kó fún èèyàn ṣe gbogbo ẹ̀. So mo ṣáàkì fún ọjọ́ yẹn ó ṣe pé mo bẹ̀rẹ̀ sí mo dẹ̀ ń gbàwẹ̀ ọjọ́ yẹn kò dẹ̀ ṣe máa lù mí nínú ìlúkulù. Dúró, onípọ̀kadà lọ́kọ ẹ̀ ń ṣe, graduate ni wọ́n náà àbí? Ṣé graduate náà lọ́kọ ẹ̀ náà? School wo ló lọ? Mo ṣe graduate. School wo ló lọ? School ló ti jáde. School ló ti jáde? School bo? Ní kinní kan school ṣá bí a secondary school kan ṣá ló ti jáde kì í ṣe. Kò fọ́dà sí ń tẹ àbí? Kò fọ́dà. Kò fọ́dà. Ṣé ìgbà tẹ́ ẹ ṣègbéyàwó bàbá àti màmá ẹ wà mẹ́gbà ẹ̀? Dáàdì ló wà bẹ́ẹ̀ gbà yẹn. Gbogbo ẹ̀ wàhálà fẹ́ rí wọn. Ẹ̀sìn mọ́mí ẹ̀ ò sí bẹ́ẹ̀ gbà yẹn àbí? Bàbá ẹ̀ ti kú tipẹ́. Báwo lè ṣe jẹ́ sí bàbá? Orúkọ mi ni Oyèrànmí Emmanuel. Mo mọ Olúwatóyìn nípasẹ̀ ọmọ mi ọkùnrin. Ìdí ni pé environment kan lájọ ń gbé yàrá pẹ̀lú màmá ẹ̀. Ṣé nígbà yẹn? Nígbà yẹn. Bí ọdún mélòó? Mo ṣáàbí epo tí tán nǹkan bí 6 years sẹ́yìn back. Tó nǹkan bí ọdún 6 sẹ́yìn sí 7 ṣá. Gbà ẹ̀ ìyá yóò wà láyé. Even gan ìyá ẹ̀ fẹ́ ra lẹ́ngbà yẹn tí mo fi tó connect ẹ̀ mọ́ ẹnìkan ṣùgbọ́n ó ní òun ní interest lórí ilẹ̀ yẹn. Ẹ bá wa ṣe péré tí. Gbà tó ṣàpẹ́ ṣá nǹkan tó ṣàfà tí mo fi mọ Tóyìn dáadáa di pé nígbà tí ó di pé ìyá ẹ̀ ṣaláìsí òun gan ìwà school gbà yẹn nígbà tí ìyá ẹ̀ fi ṣaláìsí. Ó wà ní yunifásitì gbà yẹn. Àgọ́wé Ògùn State University Àgọ́wé ló wà gbà yẹn. Òun pẹ̀lú ọmọ mi rìn mọ́ra kì í ṣe pé àṣẹ pé wọ́n jẹ́ ẹ̀ńtọ́ àwọn tó ń jọ ń lọ sílé ìwé ṣùgbọ́n Ondo State lọmọ mi ti ń lọ sílé ìwé. Wọ́n kàn mọ́ra ládùúgbò. Wọ́n mọ́ra ládùúgbò wọ́n fi rìn mọ́ra. Ìgbà tó ṣàpẹ́ tó di pé màmá ẹ̀ ṣaláìsí ló wá sọ fọ́mọ mi pé òun gbé àwọn ìwé kan jáde pé wọ́n fẹ́ pé àwọn tó fẹ́ bá ń gbé jáde wọ́n nídìí pé kóun ní
kóun ní plan ilẹ̀ tó lè fi ṣe ìdúró àbí nǹkan kan tó gbé àwọn òwe yẹn jáde. Bàbá ní àwòdà bí n bá rí ọmọ kékeré tó bá dẹ̀bẹ̀ pé ó ń gbìyànjú láti ẹ̀yin wá gbé plan ti yín sílẹ̀. ó plan mi kan mo gbélẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí pé mo ní báwo la fẹ́ rìn mo ṣàbá àtẹsẹ̀ bọ̀ kíní yẹn ọ̀rọ̀ ilẹ̀ fi bọ́ sí. ó ralẹ̀ ṣe ló fi ra bí tá a wà yìí. òun ló fi ra èmi ló bá ra lẹ̀ yìí. níbo ló ti rówó yẹn. ó ṣàlàyé pé àwọn processing kan bí nípa pé gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ lẹ́nu màmá tó jẹ́ pé tó jẹ́ relative ìyá rẹ̀ láàárọ̀ yìí mo tẹ̀ gbọ́ yẹn gan ní pàtàkì nǹkan tó sọ ni pé ìyá ẹ̀ ilẹ̀ tó rà nígbà tó kú ló ta ilẹ̀ yẹn owó ilẹ̀ yẹn ló fi ra bí ló fi kọ́. ṣó nìkan ni ìyá ẹ̀bí ni. kì í ṣe ònìkan ẹni tí mo fẹ́ sọ pé mo tún mọ̀ mọ́ tó gbé ọ̀dọ̀ màmá ẹ̀ kó tó di pé ìyá ìjọ tí ìyá ìṣẹ́ láti gan Fẹ́mi náà ń korúkọ ẹ̀. ẹ ti ẹ̀fìn yẹn lẹ́nu ẹ mọ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn torí yẹn àsọ̀rọ̀ Fẹ́mi báyẹn ṣe lédè kan sìn báyìí bẹ́ẹ̀ ṣàṣe mọ. mo ṣe mọ Tóyìn nìyẹn. àtìgbà yẹn mo ṣáà ti ń ṣáà láti. iṣẹ́ wo ló wá ń ṣe tó fi kọ́ru létà wa yìí. nǹkan tí mo gbọ́ nìyẹn pé nípa ilẹ̀ tó tàbí àwọn kankan tí ó dẹ̀ ṣe gbé àwọn òwe tó publish jáde tó tà tí wọ́n bá tà àwọn nǹkan tí mo fẹ́ sọ báwọn ṣe lọ́ńṣì ìwé yẹn àbí nǹkan kan owó tó yára wọ́n ṣe ń gbà yẹn. ó wá tó gbàgbọ́ tó ti wà mí báyìí sàn tó ti ń gbébé. ó ti tó bíi 3 or 2 years 3 years báyìí ṣá. ọdún mẹ́ta tó ti wà ń bí ó nìkan ló ń dá gbé báyìí. òun pẹ̀lú ọkọ ẹ̀ ni wọ́n jọ ń gbé bíi tẹ́lẹ̀. ṣé nígbà tá àìsàn wá dé lọ́kọ́ lọ́n tẹ̀. nígbà tí ó di pé sickness dé tí ó di pé lọ́kọ́ lọ ló gbé. ṣé ẹ mọ́kọ ẹ̀. mi ì fojú kan rí. ẹ fojú kọkọ ẹ̀ rí. ṣùgbọ́n ẹ mọ ìdílé ṣé ó bí ọmọ fún ọkọ yẹn. ṣọkọ tó fi lẹ̀ yìí ó bí ọmọkùnrin fún. ọmọkùnrin kan. kí lorúkọ ọmọ ẹ̀. Precious. ṣọkùnrin ni. Ibrahim ni kábíyèsí Ọlọ́run. ṣé lédè kan sìn sà ṣé ẹ lè mú adé ọ̀dọ̀ bíi mọ̀lẹ́bí ìyá ẹ̀ kan tí ìyẹn ó lè jẹ́ ká gẹ̀ẹ́tì ọkọ ẹ̀ kì í ṣe lénìí o ṣé bẹ́ẹ̀ mọ àbúrò ìyá ẹ̀ kan tàbí bí ẹ̀gbọ́n ìyá ẹ̀ kan. ẹni tó jẹ́ pé ẹ̀gbọ́n ìyá rẹ̀ tí mo mọ̀ mi rò pé ó lè mọ kò lè mọ traces ọkọ ẹ̀. kò lè mọ. torí ọkọ ẹ̀ gan-an kò súnmọ́ àwọn èèyàn ó kàn ká sí ẹni pé bẹ́ẹ̀ ni pé ẹni ò léèyàn. ṣé bí nǹkan kò mú ńgbà tán fi fẹ́ra wọn. wọ́n ṣe ebi nǹkan gẹ́gẹ́ bí mo ṣe sọ ń gbọ́ lóòótọ́ ni mi mọ àsìkò tán wed wọn ni wọ́n ṣe registry náà lọ ṣe ìgbéyàwó. ń gbọ́ ẹ lọ sí registry àbí certificate marriage yín kan. gbogbo ẹ̀ ló máa ń wá nílé wá tú. nígbà yẹn kábíyèsí.